Lizzy Anjorin, Lizzy Anjorin, ẹ̀mí ló mú pè ẹ́. Kò pọn dandan kó o dá mi lóhùn. Dandan kọ́ ni kó o dá mi lóhùn ìgbà tí mo pè ẹ́. Torí pé a lè máa jọ ẹ́ lójú tàbí ká mọ̀ nítumọ̀ sí ẹ. Torí pé bí èèyàn bá wà láyé tẹnu bá ń kùn jù tí ò bá tètè ṣe àtúnṣe, ó léwu. Òní tètè jìn sọ́fìn, ọ̀la tètè jìn sọ́fìn, tètè nìkan kọ́ ló ń bẹ nínú ọ̀fìn. Òní alágẹmọ kú sáàrò, ọ̀la alágẹmọ kú sáàrò. Bójú ò bá ti àrò, ó yẹ kójú ó ti alágẹmọ fún rẹ̀ tó ń kú sórí àrò káàkiri. Kíní kan ni Lizzy, mo fẹ́ràn rẹ gẹ́gẹ́ bí iṣẹ́ tó gbé dání. Mo fẹ́ràn rẹ gẹ́gẹ́ bí akíkanjú obìnrin. Kò pọn dandan kí n fẹ́ràn rẹ nípa ìwà rẹ. Mi ò níwà rẹ ò dáa o. Torí pé kò sí ní tá a jọ fà pọ̀. O ò ṣẹ̀ mí, mi ò ṣẹ̀ ẹ́ rí. Ṣùgbọ́n bá a bá tó àgbàlagbà náà lọ títí sí ẹ, tá a sì gbọ́ ẹ lábúrò, a lè jọ jẹ́gbẹ́. Ẹgbẹ́ ẹni a sì máa gbani nímọ̀ràn. Lizzy Anjorin, sórí lọ sinmi bí wọ́n ṣe ń sọ táwọn èèyàn ń sọ kiri pé ó ti lè drag àwọn èèyàn jù lórí social media. Wọ́n ló kì í bá wọn celebrate. Allegedly wọ́n ní ò kì í bá wọn celebrate. Wọ́n ní jà ni. Èmi ò wá láti drag ẹ. Mo wá láti gbà ẹ́ nímọ̀ràn gẹ́gẹ́ bí cani colleague. Ṣùgbọ́n senior colleague ni máa jẹ́ fún ẹ. Torí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ mi ò lè sọ ibi tó wà ní 1981. Kì í ṣe páwa náà dàgbà púpọ̀. Àkéré ńgbà náà, but ní 1981 tó bọ́ wá ti mú wa máa ṣe iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ lásìkò tá a wà níléèwé, definitely bí òjòjọ́ kan lọ àgbà lọ́wọ́ ẹ̀. Iṣẹ́ tí ẹ̀ ń ṣe yìí, iṣẹ́ eré sinimá orí ìtàgé, iṣẹ́ táwa náà ṣe rí ni. Ó ṣe á ti ṣe sinimá bíi 12 kan. Lọ bèrè lọ́wọ́ àwọn ọ̀gá wa Fálà. Lọ bèrè lọ́wọ́ àwọn ọ̀gá wa Wáídì Ìjàdùadé. Bèrè lọ́wọ́ ọ̀gá wa Ẹ̀bùn Olóyèdè. Bèrè lọ́wọ́ Ọdúnládé Adékọ́lá, brọ́dà mi. Bèrè lọ́wọ́ àwọn tí ẹ jọ wà lábẹ́òkúta pé ta ló ń jẹ́ Ṣeun Agboola. Àwa náà ti ṣe sinimá díẹ̀ tó sì jẹ́ pé lénìí abọ́pọ̀lọpọ̀ yín dúpẹ́. Ṣùgbọ́n dragging, bó ló ṣe fẹ́ kí péèjì ẹ ó rí lọ́jọ́ ọ̀la? Péèjì tó fi ń ṣe iṣẹ́ yìí tó fi ń gbóhùnsáfẹ́fẹ́ lórí ayélujára. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ máa ń drag èèyàn jù lórí ẹ̀rọ ayélujára, yàtọ̀ fún pé kì í ṣe pé ẹ kọ́ṣẹ́ mọṣẹ́, ó ń ṣòro ìwà tó wà nínú ẹ̀jẹ̀ yín ní ìlànà tẹ́ ń gbà sọ̀rọ̀. Kéèyàn tó drag èèyàn náà gbọ́dọ̀ kọ́kọ́ wo personality ẹ̀ mọ̀ pé ṣé tí mò ń ṣe, èèyàn gbọ́dọ̀ ní rònú pé ṣé ó bójúmu, báwo ni àwọn tó ń wò mí, báwo ni wọ́n ṣe fẹ́ fè. Má gbàgbé pé inú àwọn tí wọ́n ń drag, ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní fans lẹ́yìn ẹ̀ tí wọ́n ń tẹ̀lé ẹ̀. Tó bá drag èèyàn wọn ò ní like ẹ̀. Gbogbo tójú bá rí kọ́ lẹ́nu máa ń sọ. Lizzy, you talk too much. Wọ́n ní o drag kan, wàhálà kan ṣẹlẹ̀ láàrin ìwọ àti ẹ̀yàn kan tó ti wà ń kóòtù, ìwọ àti lágbájá, ìwọ àti tẹ̀mọ̀dò. Mi ìfẹ́ máa dáko èèyàn. Sórí màmá wa kan wà, màmá mi nílùú Ìbàdàn, nílé Olúyọ̀lé, níbi olè gbé ń jàre olóhun. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń wí. Ìyá wa Esabod, mo wo show wọn lọ́jọ́ kan. Àwọn nǹkan tí wọ́n explain nípa ẹ̀, tí wọ́n bá explain ẹ̀ tó dẹ̀ jẹ́ òótọ́, allegedly ni máa pè é. Torí ìyá àgbàlagbà ò lè tó yẹn náà kan máa parọ́.
ó yẹ kó sit right, kó jókòó, kó ronú. Tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n wá tó fọ́ọ̀mù ẹ̀ lórí èèyàn ni, ṣé ìwọ nìkan ló wà lórí social media? Kan tó rí èèyàn mẹ́fà tí wọ́n ń drag ara wọn, bókọ̀ rẹ̀ ò bá sínú mẹ́fẹ̀ẹ̀fà á wà nù 5. Àwọn kan pè mí, olóyè Ṣeun Agboola, ṣé ẹ lè bá Lizzy sọ̀rọ̀ ni? Mo ní mi ní access sí, mo mọ̀ ṣùgbọ́n mi ní access sí, kò dẹ̀ ń ṣe báyìí tẹ́lẹ̀. Fóònù tẹ́ ń wò yìí ẹ̀dẹ́ ni, tí ò bá fọgbọ́n lò tó fẹ́ wà lórí social media, bí ò bá dáràn kí kórúkọ ẹ̀ ó bàjẹ́, ayé ò hate ẹ̀ tí ò bá ní àgbékalẹ̀ gidi. Ẹ̀dẹ́ ni fóònù. Ẹni tí ó lò gbọ́dọ̀ jẹ́ onílàákàyè. Ṣébi tó ti ń báyàn sọ̀rọ̀ lásán lórí fóònù tí ń rìkọ́dù ẹ̀ lẹ̀ tó dẹ̀ mọ̀, kó tó ló gbẹ́ni yẹn lọ kóòtù, ohun rere ó ti bàjẹ́. Ìyẹn ní láti máa ṣọ́ra. Mi ò fẹ́ drag ẹ, kò dẹ̀ sí ti fẹ́ drag ẹ lé lórí, torí ọ̀rọ̀ wo àtàwọn èèyàn kan ni, kì í ṣe kó ṣe bẹ́ẹ̀ kàn mí, ṣùgbọ́n ìfẹ́ tí mo ní sí ẹ, àìní access sí ẹ ni. Wọ́n sọ pé àwọn bàbá wa Ọ̀gá Bello àtàwọn àgbààgbà nínú tampan pé ó yẹ kí wọ́n pè yín, kí ó yẹ kí wọ́n pè ẹ́. Ṣé tó bá pè ẹ́ ṣó máa gbọ́ nígbà táwọn ọmọ wọn ò fún wọn wàhálà tó tó báyìí? Mélòó gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ wà ní industry yìí, ẹ̀yin tẹ́ ẹ jọ wà lórí láì wo àbúrò mi Eyín Ọká Adébáyọ̀, wo tó ń gbé ṣe ní orí social media. My sister, do something special, do something good. Stop dragging people. Àwọn èèyàn ti ń fojú mi ìwò ẹ̀. Mo wo show kan tó ṣe, mo sì máa àwọn comments tó wà ń bẹ̀. In fact, I'm highly disappointed. Tí ẹ ò gbọ́ fúnra ẹ bá ń ka comment, ó yẹ kó o ti sinmi wàhálà, ó yẹ kó o ti wá concept míì tó yẹ kó o máa ṣe káyé fi máa nífẹ̀ẹ́. Iṣẹ́ tó ń ṣe yìí, iṣẹ́ eré orí ìtàgé, iṣẹ́ sinimá, ìwọ nìkan kọ́ ló ń ṣe nínú àwọn tó tún wà ní orí social media. Ó dijọ́ àwọn bàbá wa tá a bá ṣe ìlọ́wọ́ wọn torí tí gorí social media lọ, ṣé wọn kì í ṣẹ́ra wọn ni? Kán lọ máa drag ara wọn. Ọ̀gá Bello, Jídé Kòsọ́kọ́, bàbá Alúwẹ̀, Bello la fẹ́ sọ. Bàbá yìí ò lè rí kán drag ara wọn. Ó dijọ́ tó ń rí ìyá Àwẹ̀rọ àti ìyá Rainbow. Àwọn lọ láì díjẹ́ Madam Sajẹ́. Ibo ló ti wá rí gbogbo dragging yìí? Ṣé gbogbo ẹni tó bá ṣẹ̀ lọ gbọ́dọ̀ béèrè ẹ̀ṣẹ̀ wọn lọ́wọ́ wọn ni? Ṣé gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe Ọlọ́run fi ń dí pẹ̀lú ẹ̀? Lizzy, ó ń dùn mí. Mo comment àwọn kan ní láti máa sọ pé ṣé kò yẹ kọ́kọ́ ẹ bá ẹ sọ̀rọ̀, ọkùnrin ni mí. Ìwà àtijú ni. Stop all this thing. Nǹkan tó pọ̀ ló lè ṣe táyé lè fi nífẹ̀ẹ́. Tó bá ń drag àwọn colleagues ẹ, ó máa dàbí ẹni tó jẹ́ pé onílára ni ẹ. Ọlọ́run dẹ̀ pọ́n ẹ lé, ó dẹ̀ dá ẹ lóhùn, ó dẹ̀ wá òkè. Ó yẹ kó bá wọn ṣe. Ṣé bínú industry ni ọmọ mi Midefúnmi Martins wà? Inú industry yìí ni Tọ́lání Òsìrín wà. Inú industry yìí ẹ pọ̀ dáadáa. Lé ọ̀pọ̀lọpọ̀ wọn wà. Sísà mi Bímbọ́ ṣì wà ń bẹ̀. Mi ò rí kó drag Fathia Balógun. Fathia Williams, ìyá Khalid, bó ṣe jẹ́ obìnrin takotako tó ní industry yẹn. Ariwo tiẹ̀ lórí social media, dragging kò, mi ò rò pé ó ṣe bẹ́ẹ̀ gan wáyé lọ títí. Ìwọ, o tún jáde fún Ìyábọ̀ Òjó. Kí lẹ gbà lọ́wọ́ ara yín? Ṣó le tó bẹ́ẹ̀ ni? Ojú wo lẹ fẹ́ káwọn ọmọ yín máa fi wora wọn lọ́jọ́ iwájú? Àbẹ́rù pé ọmọ yín ò lè ranra wọn lọ́wọ́ ni? Ẹ̀yin ìyá sì ti bọ̀jọ́ alẹ́ ara yín jẹ́. Ẹ ṣe jẹ́ kó ní kálukú kó wà láyé ààrẹ.
bẹ́ẹ̀ bá lè jọ ṣọ̀rẹ́ ẹ má jà, àṣírí ara yín tẹ̀ ń tú síta ó jẹ́ nǹkan àdójútì. Ó jáde ó ní MC Olúọmọ, mo wo ṣóò yẹn, ó ní ó ti bá Ìyábọ̀ ṣe kinní kan rí, ó ti ṣe gbàṣàwò. Kí n tiẹ̀, ìrìn àjò tẹ̀dá máa ń rìn láyé, bá a bá ti kọ́ pé yóò rìn ni ó ṣe rìn. ṣéwọ náà kò tí ó bá yẹ mọ́jẹ̀ ń dákọ̀ ojú ara, tí ó bá yẹ̀ wò ṣé wọn ní bá dọ̀tí ń bẹ̀ ni. ṣéwọ wa mọ́ ó ṣe wá jásìkò tí ọmọ Ìyábọ̀ Òjó ṣoríire ló wá bẹ̀rẹ̀ sí ní sọ kátikàti lórí afẹ́fẹ́. ìwọ náà gbọ́ kọ́mẹ̀ntì táwọn èèyàn sọ kó o lè mọ̀ pé tí mò ń sọ ò ní sórí. ìgbéyàwó fún Florida lẹ́nìí èèwọ̀ òrìṣà ní kí ọkùnrin tó ti bá mi ní nǹkan pọ̀ kó dúró sí ibẹ̀. nínú ilẹ̀ wa má jẹ́ kí n go dìbà kò dáa. kí ló dé tẹ́ ṣe name drop MC Olúọmọ? even ká sọ pé gbogbo àgbáyé sọ̀rọ̀ nípa MC Olúọmọ tó sì ó rí pé avenue ní fún yín láti avoid orúkọ yẹn kó má ní í ṣe pẹ̀lú ọmọ yẹn at that moment. Lizzy kò sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó ń sọ, ọ̀rọ̀ rúnrún ayé àti tọ̀run ni. mi ò wá láti gbèjà Ìyábọ̀ Òjó, ṣùgbọ́n mo wá láti gbèjà ọmọ Ìyábọ̀ Òjó. Ask anybody, even Ìyábọ̀ Òjó, ọdún tó ti fojú kàn mí kàn yìí, mo rò pé á tó 20 years. àríra ní Ìpájà Palace Hotel last nígbà tí mo ń ya fíìmù lọ́wọ́. ìwọ gan ní lọ́wọ́, ara níní lọ́wọ́ ẹ̀ lélẹ́yìí, wọn ò fẹ́ òlù òun dárin, ó dẹ̀ fèsì problem tiẹ̀. tó bá fẹ́ ṣe wedding fọmọ ẹ tí àlèrè ò gbọ́dọ̀ wà ń bẹ̀, problem tiẹ̀ nìyẹn. bó bá fẹ́ ṣe marriage fọmọ ẹ baálé ẹ wà ń bẹ̀, problem tiẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ MC Olúọmọ àti Ìyábọ̀ Òjó tí ẹ bá jọ ní nǹkan kan pọ̀ rí, problem tiwọn nìyẹn. bẹ́ẹ̀ MC Olúọmọ bá wá bí wedding ọmọ Ìyábọ̀ Òjó, problem tiẹ̀ nìyẹn. What is your own problem? gbọ́n táwọn èèyàn sọ fún ẹ lábẹ́ show yẹn. wọ́n ní at Anastasia Abaigu, ó ní what I don't understand is why Lizzy Anjorin husband does not talk to her. Àbí shame no dey catch am. At Mamuina Abdulsalam, ìyẹn ní my own be say if you are Iyabo Ojo fan, oya gather jare, abeg clap for Queen Mother. Oya love and like jare. Who is Queen Mother? Ẹni tó ń bájà. ẹnìkan ní at Títí Alébíoṣù, only you are always a target. Onírọ́ jàtijàti. Can you see yourself? Péèjì ẹ tó bá padà yá, òun bà péèjì yẹn jẹ́ ni. Ó dàbí ẹni tó ń kọrin ọ̀la sílẹ̀ tí ẹ bá padà gbọ́ orin ẹ̀ táyé ọmọ sọ pé ó ti kọrin. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ péèjì yẹn kó rí. Wọ́n á nígbà alágbájá ṣe nǹkan ìgbà ló ń ṣe. Do something táyé lè padà pé ẹjẹ́ àlọ́ wò á máa kẹ́kọ̀ọ́ lórí péèjì ẹ̀. Ó kì í gbórin bàbá wa Chief Commander Ebenezer Obey Fábíyì ni. Kọ́lọ́n kó jẹ́ kẹ́mi wọ́n gùn. Èwo òrìṣà kọ́, òrìṣà èèwọ̀ ni. At Títí Alébíoṣù. At Ìfẹ́dọ̀lápọ̀ Amudalat, only you are a demon already. And you are a demon already. Kai. At Esther FCY2E, only Lizzy need to go to mad people's hospital. Too bitter, jealous, envy, hateful woman. Only Lizzy, too bitter and jealous wish. Her husband cannot stop her because she is the man in the marriage. That is a jobless husband. None of your business. Close your mouth for marriage. Close your mouth. Every happy for marriage couple. At Victoria Fadeyi, only the woman is too bitter and annoying.
I believe Lizzy also have people she slept with before. Has she forgotten that some of the internet bloggers and those supporting her now have used her previous relationship to abuse her? Everything is on the internet. What is the essence of her renting an holier than thou attitude? Ó pọ̀ mi lè kà á tán. Lizzy, stop doing it. Stop dragging people. Celebrate people. Be in love with people. Our colleagues ẹ̀ ń ṣọ̀tẹ̀. Ẹnìkan ní at Davis Evelyn, Lizzy, you have virus in your mouth. Younger dey sleep trouble. Younger dey sleep. Trouble dey come. Wake am. You are a troublemaker. We don't buy this at Ajakaye nìyẹn Olúṣọlá. We don't buy this. All we know is that Iyabo is the big mama. Mélòó la fẹ́ sọ? Èèyàn lè ká gbogbo ilé ìtàn. Lizzy, leave Queen Mother alone. Face your life at Abisola Aina. At user 1012. Aláròká alátẹnumọ́. If this is not witchcraft, I don't know what she is. Mo wá advise enemy wá drag ẹ o. For peace to reign. Ní industry lórí social internet, lórí social media. I'm here to advise you. Stop doing this. Àìmọye nǹkan lèèyàn lè ṣe o. Wo brother mi tó wà ń Ìbàdàn, Oríyọmí Hamzat. Look at him. He's doing something different that people benefit in it. Àwọn èèyàn jàǹfààní ẹ̀. Kí ló ń fẹ́ ṣe táyé fẹ́ jàǹfààní? Ṣé èbú yìí náà nìkan máa kọ́ lára ẹ̀? Ṣé èpè ṣiṣẹ́ nìkan máa kọ́ lára ẹ̀? Ṣé ìlara nìkan máa kọ́ lára ẹ̀? Jealous nìkan máa kọ́ lára ẹ̀? I'm not here to support or in support of Iyabo Ojo. Both of you, you are a sister to me. I better advise you people. Tẹ́ bá ti bẹ̀rẹ̀ dragging irọ́ tẹ́ ń bá kiri yẹn. Tó bá jẹ́ ilẹ̀ fi ń rówó tẹ́ fi ń rí fan, òun náà làwọn èèyàn ó fi padà kúrò lẹ́yìn yín. Torí kò sóbì tí ó fẹ́ káwọn ọmọ wọn tẹ̀lé yín. Ṣeun Agbọ́lá lórúkọ mi. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń bá wa subscribe sórí ìkànnì wa. Ẹ̀kọ̀ọ̀kan là ń wá nítorí ọ̀rọ̀ tí ò bá ní làákàyè nínú. Àní kan ṣàdédé máa wí wótòwótò kákan máa sọ̀sọ́kùsọ. Ọlọ́run ló rán wa o. Bẹ́ẹ̀ ṣe ń subscribe sórí channels yìí. Ọlọ́run á máa dúró tì yín. Ìtò ń wù yín lọ́kàn Ọlọ́run á ṣe fún yín. Ìdùnnú ò ní tán lé yín o. Chief Pukẹ, wọ́n náà ló lè gé wa Aláròyé. Ọlọ́run ló dá wa bẹ́ẹ̀ o. Jùgbà master, jùgbàjọ. Lizzy, stop doing it.